ìfọ́ jáde nù rẹ. mi lè wá ní bẹ́ẹ̀ ni sí tinú mi tó te jòlí tẹ́tùn wá fi yòókù tètè. ìṣẹ́ wa mọ̀ wèmí tẹ̀ ń wò yìí wọ́n lè fẹ́ mú gbé mi ń yàwó. ẹ̀gbọ́n mi ẹgbẹ́ lẹ́yìn náà ẹ ti gba ilé. ẹ pẹ̀lẹ́. ó ní òbí mo fi ṣiṣẹ́ gbèsè ayé gbogbo ẹmu tí mò ń ta kí n máa rí bí kan kò lé lórí. àbí bẹ́ẹ̀ ṣe lo ẹ̀ lè tà lónìí. bábẹ́ ò ní tàn sáré. ìjẹ́ ojú mọ̀ pé mo tó mu oògùn èkúté bẹ́ẹ̀ sọ́ọ́rí ibi tó wà yìí ọmọ pé wájú ò sí mi ẹ̀yìn ò sí padà sí mi. onímọ̀ akẹ́ àwọn balansi ajá. sọ̀rọ̀ pé ní ìsìn o ti kunlé wọ́n á wò pé kó wá aṣọ owó jọ kó ra mọ́tírasì. mọ́tírasì. ọmọ bàbá sẹ́mi níyàwó lé ni èmi máa fi dí gẹrẹ òsì lé ni torí kí n lè fi ọ mo lè pa. ní tí mò ń gbìyànjú àti sọ ni pé ó ti lọ rèé sàbá lẹ́yìn ẹlẹ́yìn. èmi ìṣe yìí. ó yà sọ pé kọ́ má tira wọn. kọ́ má tira wọn kọ́ má tira wọn láyé wí. kọ́ má tira wọn kọ́ má tira wọn kọ́ má tira wọn láyé sọ. ibi tẹ́wọ́ bá ti pọ̀ dandan ni kọ́ tira wọn ẹ farabalẹ̀ kẹ́ náwó gbọ́wọ́. ẹ má ṣe láúláú ẹ má ṣe kìrìkìrì ẹ má ṣe káàdì ni ọmọlé olóni ṣebí káàdì ni ọmọlé olóni ọmọlé olóni. ìkáfà rírè o. Mama ní kí n di jókè ńlá ṣé mo rẹ nìkan tó bá ń dára pọ̀ tó bá sáfẹ́rẹ́ àkúrò nìkan. Mama lay me down for a prayer. She said I should call on God, He will never fail me. Mama lead me for a prayer. She said I should call on God, He will never fail me. No matter what is your obstacle, my brother man, he go soon settle. Oluwa fire me she miracle. My blessings say go they come double. Say back in the days when I discovered my talents God gave me make me the baddest. Mama too they pray for me, make her be the highest. Making this shout out to my mama, my prophet. He never fails me, never let me down. Ẹ ṣeun gan ni wípé mo pè yín ẹ̀jẹ̀ mi Ọlọ́run ọ̀run àti wà máa gbogbo wa á wà pẹ̀lú gbogbo wa. Ó ní nǹkan kan tí mo fẹ́ gbé kalẹ̀ níwájú yín. Á dẹ̀ wù mí tí ẹ bá fi òye àgbà kí ẹ fi tẹ̀lé ọ̀rọ̀ náà. Nínú Psalm 24 ó bẹ̀rẹ̀ pẹ̀lú ti Olúwa ní ilẹ̀ àti ẹ̀kún rẹ̀. Àmọ́ síwájú sí ó wá ní ta ni yóò gun orí òkè Olúwa lọ tàbí ta ni yóò dúró níwájú rẹ̀. Ẹni tí ó ní ọmú àti àfunfun, ẹni tí kò gbé ọkàn rẹ̀ sókè sí asán, tí kò sì búra ẹ̀tàn, òun ni yóò rí ìbùkún gbà ní ọwọ́ Ọlọ́run àti òdodo ní ọwọ́ Ọlọ́run ìgbàlà rẹ̀. Ibi tí mò ń lọ rèé. Ṣé rí tí ènìyàn bá dúró ti Ọlọ́run lótìtọ́ àti lódodo, kò sí iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu tí ò lè ṣe. Láì gba ọ̀nà àlùmọ̀ǹkọ́rọ́ yìí tàbí ààfin kankan tẹ́ǹdì. Àìlè dúró nínú Ọlọ́run, àìlè dúró lórí àpáta Jésù Kristi, òun ló mú àwọn ènìyàn sá kábàkábà kiri. Màá fẹ́ kí a dẹ́kun gbogbo ọ̀nà àlùmọ̀ǹkọ́rọ́ tá ń gbà, nítorí pé ó dá mi lójú ni wípé tí a bá tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run tí a dì í mú ṣinṣin, iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu á ti máa ṣẹlẹ̀ síbẹ̀ ní ayé wa. Ẹ jẹ́ àgbàgbé àwọn àlùmọ̀ǹkọ́rọ́ yẹn, ẹ jẹ́ àpáti, ẹ̀gbin ni, ìdọ̀tí ni, òórùn ni. My prophet, ìwú ní gbogbo kátìkátì tẹ́ ń sọ látàárọ̀. Ọ̀rọ̀ náà ò fẹ́ yé mi, ó máa ń jọ bí èdè àbí kí náà ń sọ. Má mú lọ bẹ́ẹ̀, má mú lọ bẹ́ẹ̀, láyé dá, má mú lọ bẹ́ẹ̀. My prophet, wòlíì,
àwàdà ni ẹ wà kẹ́ sọ fún wa pé ẹ ṣàwàdà àwàdà náà sí àwàdà ni. sẹ́rí ìtàn kan wà nínú bíbélì tí onílàákàyè bá fi làákàyè sí á rí ọgbọ́n kan bẹ̀. ọlọ́run pa aláṣẹ fún wòlíì kékeré kó lọ sí ìlú kan òun rán sílùú yẹn tó bá débẹ̀ kó má jẹ kó má mu kó má sùn bẹ̀ jíṣẹ́ tí mo rán kó padà. wòlíì kékeré wọ̀lú yẹn lóòótọ́ ó jẹ́ iṣẹ́ tí ọlọ́run rán ó fẹ́ máa padà kó ń bẹ̀ ni wòlíì àgbà sáré tọ́ wá ọlọ́run rán mi sí ẹ ó ní kó sùn kó jẹ kò jí torí pé kí ni ó kọ ohùn ọlọ́run ó gbọ́ ohùn ènìyàn èyí tí ọlọ́run ní kèmí ṣe ni mo sọ yìí mi ò ní dẹ́yìn. ẹ̀fún ẹ̀fún ọmọ alágbogbo dẹ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ẹ̀ kan ẹ̀fún my prophet ẹ̀fún ìdìrí aláwọ̀ opponent ẹ̀fún ẹni ẹ̀fún ìdìrí ìdìlọ́wọlé wẹ́rẹ́ àmú ìwọlé bí ọmọkùnrin tó àtúgbọ́dọ̀ mú ìwà àwọn abì kọ̀ọ̀kan wọ́n jù wá ní. ẹ wọlé. bóyá ọ̀rọ̀ tí mò ń sọ bóyá bó ṣe ń gba etí ọ̀tún wọlé ló ń gba tòsí jáde. ẹ̀mí ọlọ́run ló ń gbé inú mi tó ń bá mi sọ̀rọ̀ òun ni mo fi sọ̀rọ̀ fún yín ó ní òun fún wa ní second chance kí a mú lò kí a lè wà nínú ìgbé ayérayé ní òdodo ní ìfọ̀kànbalẹ̀ èyí ni mo sọ sínú ayé yín lénìí ẹ jẹ́ a jáwọ́ nù pálapàla ẹ ti ẹ̀ jáwọ́ nù pálapàla torí èmi ti jáwọ́ èmi ti kú òun bẹ́ẹ̀ ó kù sí yín lọ́wọ́. inú ìwò mo ń wò pé gbogbo bí my prophet ṣe mú ọ̀rọ̀ yẹn láti bẹ̀rẹ̀ kò yẹ ó ti ní lọ́kọ̀ àbòsí ní ìtọ́fẹ́ ṣe rèé wọ́n ti lọ ń kọ́ ṣọ́ọ̀ṣì ńlá kan síbì kan wọ́n wá kó gbogbo àwọn èèyàn tó wà ní ìjọ wá kú wọn lẹ́bẹ̀ẹ́ ìgbà ìmọ̀kúnlẹ̀ ti kú owó ti ń jáde ṣá òní wà wá dáadáa o tó o bá tọpasẹ̀ odò tó kù wàá pàdé olúwẹ̀rí àwọn ìsìn nǹkan tá a bá ṣe lébẹ̀ má kí ọ̀pá bọ ìṣàìjú kọ́ má bàa ríjà olúwa ìwọ fẹ́ wá padà òun sọ̀rọ̀ kátakátá àwa ni wòlíì àgbà ẹnìkan ní wòlíì kékeré agbẹ́ ẹlẹ́yìn tán ọ̀fẹ́ gé wa jẹ wọ́n ti pọ̀ sọ fún wa pé o ti fi àgbọn àti gàrí gbààwẹ̀ àbí kí ló dà fún ọ wá jókòó nu ọlá ìwẹ̀kẹ́ ẹ̀kẹ́ ìwà sọ̀kalẹ̀ pọ̀n funfun ọwá jáde wọ́n mọ̀ pé ilẹ̀ tó bá wà fàtà ẹ̀ ní nǹkan ti máa wù ń bẹ gbogbo ìwà jáde ìwà ń sọ̀gbà àwa ni wòlíì àgbà wọ́n wọ̀ ọ́ da o má fojú adẹ́tẹ̀ wo àwa o adẹ́tẹ̀ ni ó ṣe wípé kò lè fún wàrà ó lè da wàrà nù jẹ́ kí n sọ kán lẹ́kọ̀ọ́ fún wa àwa ń fún àwa ń dànù àwa ń fún àwa ń dànù wo wá ìwọ́dà kó wò wá dáadáa jẹ́ ká bọ̀ ṣeré wípé mọ́ ń bọ̀ mọ́ ṣeré pé n tó ń sọ yọ ọmọ ń pa ẹ̀ wo ni àwa máa lọ sọgbọ́n àwa máa lọ òun tá a bá lọ tán kó tó ṣẹ́jú márùn káàbọ̀ wá ti dún kó sọ fún wa pé wọ́n ṣàṣẹ ọ láti ilé ni o ọ̀rọ̀ tó sọ orí forí gbálẹ̀ ni o bóyá forí lu fáànù ilé ni o kankan kó sọ fún wa pé ká padà nígbà bẹ́ẹ̀ wo mi ewúrẹ́ ọ̀wẹ́sẹ̀. bó sọ tó sọ náà. tó o bá tún sọ pé o sọ nítorí sọ yìí tó o bá sọ pé o mí nìyí. orí kí a máa lọ àwa fi Ògbómọ̀ṣọ́ sọ̀kò á gbé ní ojú ẹ̀ lọ́wọ́ sí mo rí alert kan lórí fóònù mi rọ̀lẹ́ mo rí 500k kan tó wọnú àkáǹtì mi mo á pe ta ló lè ṣe ǹdẹ̀ láti mo wọ àkáǹtì mi lórúkọ ẹ̀ mẹ́ wọ́n á ní ṣé o fi o yáwó kan tó fàkáǹtì mi lẹ̀ ni àbí o fẹ́ ra nǹkan tó fẹ́ kí n bá ẹ get tó fi send owó yẹn sí mi àjọwọ́ yẹn bolo tirẹ̀. Rákáyọ̀dé
èmi ni mo send owó yẹn sí account. Kí ló fẹ́ rà? Èmi ò rẹ́ ní tì. Ó kọ̀ wù mí kí n kò send 500k yẹn sí yín ni. Kẹ́ fi tọ́jú ara yín. Ẹ mọ̀ nǹkan. Ẹ ti gbàgbé jọ́ tí mo wá bá yín. Bí kẹ́kọ̀ọ́ fún mi ní small change. Kẹ́ fún mi. Kí n fi ra data, kí n fi subscribe, kí n fi hustle. Kò sọ̀rọ̀ fẹ́ sọ kánjọ́ yẹn. Ẹ sọ̀rọ̀ sí ní anyhow. Ẹni kí n wá ṣe kí n wá nǹkan mi ṣe, kí n bọ́ sí gbòòrò bóyá kí n bọ́ sọ́fíìsì kankan máa fún mi 5,000 3,000. Èrò ṣì nà. Mo dẹ̀ ká sára pé mo rò pé ọjọ́ ọ̀rọ̀ yín ò tí ì tó. Èmi dẹ̀ ní ọjọ́ ọ̀rọ̀ yín tó. 500k tí mo fún yẹn, mo fún yín ni. Kẹ́ fi ṣe nǹkan tó bá ń wù yín. Ṣó ti yé yín? Tẹ́ bá tó mọ̀ pé bóyá ẹ̀ tí ì ṣúọ̀ bí orúkọ mi ṣe tó ń sìn, bí Ṣínà ṣe náwó tó ń sìn. Ìyẹn bọ́ sí gbòòrò ẹ dáhùn. Ẹ kò pè mí, máa débẹ̀. Ṣínà money ní. Màá fowó dábìrà, màá fowó tún anybody ṣe, màá fowó dí anybody ní ẹnu. Tí n bá get it right, o fún mi ní 500,000 naira. Mo fún yín 500k if you want to get. Ṣé o rí ọ̀rọ̀ ilé ayé yìí? Ẹ̀dẹ́ ni o. Tí nǹkan kan ò bá lé ẹ̀dá gbọ́dọ̀ lé nǹkan yẹn ló máa push èèyàn débi tí rí ayọ̀ èèyàn wà. Tí mi ò bá sọ̀rọ̀ sí ẹbẹ́ yẹn ń jọ yẹn o ò ní jára mọ́ nǹkan tó ń ṣe. Ẹni sí ọlọ́run kan ọ̀jọ̀ba tó jẹ́ pé ó ní sùúrù ni oníkálukú ó ti mú bó ṣe máa rìn àjò ayé ẹ̀ ó kàn jẹ́ kínní ni bábí kan sọ ní pé Ọlọ́run ní òun ṣe Fáráò lọ́kàn le láti mú agbára wọn láti fi agbára wọn so which means pé wọ́n jẹ́ pé nǹkan tó lọ́n fẹ́ kí Fáráò wá ṣe láyé ló ṣe yẹn tó bá dọ̀dọ̀ Ọlọ́run ní nice one ó jẹ́ pé nǹkan tó lọ́n fẹ́ kó wọ́n máa ṣe ló ti ń ṣe bí fọ́dà bí nǹkan well I don't know ó kú ẹ̀ ó kọ́ lọ́hùn ó kú conscience ẹ̀. Èmi tẹ̀ ti make decision tèmi nǹkan tèmi fẹ́ ṣe nìyẹn ìyàwó mi fẹ́ ṣe torí mo mọ̀ yín bẹ́ẹ̀ ṣe wà yìí èmi ni ẹ̀ ń fún ní malt níjọ́ tí mo wá báyìí kẹ̀ fún ẹ̀ ń fún mi ní malt kí n máa mú ẹ ti rí àdúrú nǹkan tó wà wájú yín báyìí. gbogbo ẹ̀ náà ṣàlẹ̀ mú tó ká má lọ para wa bí ẹnìkan kí ọ. ẹ dẹ̀ mọ iye tí 500,000 máa fi ra malt kan mọ iye tó máa jẹ́. tó bá tẹ̀ ṣe pollution yẹn kò ní dáa kí wọ́n máa ṣàkóso pé iṣẹ́ yẹn sórí tó bá jẹ́ pé nǹkan tí ọkùnrin fẹ́ máa yàn láàyò láti ṣe nìyẹn múra sí máa ṣe get múra sí kó máa ṣe. bẹ́ẹ̀ ṣe wá sọ̀rọ̀ gidi báyìí ó dáhùn pé mo rí pé ti ń change tó máa fi di by this time maybe 3-4 hours or thereabout mo lè send bóyá bíi 2.5 m fún àkáǹtì kẹ́yìn náà fi ra mọ́tò because èmi mọ̀ ẹ́ pé mọ́tò tẹ́ ẹ̀ ń wà ní ibi tẹ́ ti ń ṣiṣẹ́ ọ́fíìsì wọn ti gbé fún yín so kémi ṣínà money kì í gbọ́kọ̀ fún yín kọ́ mọ̀ ìpàbùrù yín para gan. 2.5 m ó kéré gan ṣínà náà ni. ṣínà ni. o ní kún December. mi tiẹ̀ ní títí. o ní ìyá wèrè ní January. àṣẹ ìgbọ̀n. lágbà lọ́wọ́ lọ́hùn ẹni tó bá lóun ọmọ ẹ bíi pé kò mọ rárá má lè. you are talking. in fact sorry tó o bá ṣe títí débi pé tó o ṣe fọ́ tó ṣe ìyàwó òde level tí FCC gbé ẹ wà á lọ sẹ́wọ̀n àdéhùn tó popular sí. ọ̀rọ̀ tẹ́ máa sọ tó máa ń bí mi inú nìyí. àsọtọ̀ ọ̀rọ̀ tẹ́ máa ń sọ nìyẹn o àsọtọ̀ ọ̀rọ̀ tẹ́ máa ń sọ tó máa ń piss mi ọ̀ tó máa ń jẹ́ kí inú wa bí mi sí yín. èwo ni prison bí FCC bá wo FCC yẹ kọ́ ṣe ní gbàgàdà yẹ sọ bẹ́ẹ̀ yẹn. mo fi gbé bẹ́yàn tó máa tẹ̀yàn wọn lọ́jọ́ bá dé máa ń lówó sàbí. èmi ò fi FCC ṣeré o ẹ má bà mí sọmọ ó dẹ̀ ṣe tí piss mi off. ẹ máa ní ogun kan tẹ́mi tí Ṣínà bá ti ṣe àṣegbé ni èwo ní FCC bá wọ máa change mind mi o ní FCC bá wọ ní gbogbo ìta àṣọ. sista ẹ̀yin náà pẹ́ kí ló rí tẹ pẹ́ àìpẹ́ yìí náà jáde in fact ká ní pé ẹ̀rọ adébí
bí a bí 2 minutes ago ẹ máa bá wọn. Ó dẹ̀ dùn mí gan-an kẹ́dẹ̀ máa wo traffic ọ̀nà yìí ni ó ní kí n bá wọn nítorí pé the last time tí wọ́n ṣe program ẹ mọ̀ nǹkan tí ẹ wà fortunate lọ́jọ́ yẹn láti ẹ̀ ti wà nílé láti máa wo program yẹn pẹ̀lú ọkọ mi so bàtọ́ máa sọ̀rọ̀ wípé ẹni tí ó bá nígbàgbọ́ nínú ẹ̀ bí á tí nǹkan kan ṣe àbí tó fẹ́ kọ́ lọ́run ṣe nǹkan fún pé ká pé my prophet lẹ́ẹ̀mẹ́ta mo bá fi ìgbàgbọ́ ṣe ṣe bí mo ṣe ṣe tán báyìí ẹ ò kò pẹ́ rárá ṣe ló dàbí pé my prophet tí mo pè yẹn ló ń gbogbo ìṣòro ilé ayé mi kúrò nítorí pé bẹ́ẹ̀ ṣe ń wò mí yìí for the past 5 years lèmi àti ẹ̀gbọ́n mi láti ń lé contract kan tí wọ́n fún wa kó pẹ́ ní gbogbo akọ́ wọ́n ṣe award ẹ̀ fún wa nìyẹn o ẹ wò ọlọ́run my prophet ọlọ́run wọn ṣiṣẹ́ o. ẹ wò àfi ká máa dúpẹ́ fọlọ́run kékeré lè ṣe rí o anytime tí bá ti ní ìdojúkọ àbí any problem kan lágbára ọlọ́run ẹni ní problem ẹ̀yin ṣáà máa dárúkọ my prophet my prophet my prophet ọ̀nà àmà ńlá fún yín ni ohun gbogbo tẹ bá ń lé báyìí òun lọ́nà máa ṣe fún yín. ẹ ṣe gan ni ọlọ́run my prophet tó dá mi lóhùn gbogbo àwọn tó wà ń ta náà tó ń wojú nǹkan orí ọlọ́run my prophet á dá wọn lóhùn. Mà ó ní kankan tí mo fẹ́ béèrè ṣé téèyàn bá fẹ́ darapọ̀ mọ́ ìjọ yín bóyá mo fẹ́ di mẹ́mbà mo fẹ́ máa wá ṣé ó ní kankan tí máa ṣe kí n tó lè máa wá sí church yín àbí. kò sí nǹkankan it's your father's house ilé ọlọ́run ilé yín ni kò sí nǹkankan bẹ́ẹ̀ fẹ́ ṣe tẹ́ bá ti ṣetán láti darapọ̀ mọ́ wa ẹ máa bọ̀ kò sí nǹkankan tẹ́ bá ti fẹ́ darapọ̀ mọ́ wa ẹ free láti darapọ̀ mọ́ wa. ẹ ṣe máa. all right. mi ò lè parọ́ fún yín o àti Bíọ́lá sí mi kò sí bíbá ojú ẹlẹ́dàá yín tó mi ò lè parọ́ fún yín. bó ibi báyìí ni Bíọ́lá sọ fún mi pé òun wà náà. mi ò lè ojú ẹlẹ́dàá yín tó ẹ lè wọlé kẹwàá ṣẹ̀kùn wọn náà wọ̀n sí bí. ó yá kẹ́kọ̀ọ́ lórí fóònù gbà. ó sọ ọ̀rọ̀ máa pẹ́. hello Bíọ́lá níbo lo wà ilé yín tó sọ fún mi pé wà ní mo wà ibo lo wà mi ò dé rí ẹ ń bí. What? You mean to tell me pé ọ̀dọ̀ prophet ló tún lọ? Ló wá parọ́ fún mi pé wà ń lé yín? Kò sí wàhálà, kò sí wàhálà, kò sí wàhálà. So mo dúró wàhálà tí mo ṣe kí tó dé bí báyà bí. Ló wá ń parọ́ fún mi. Mo sọ fún ẹ pé kó má lọ sọ́dọ̀ prophet. I told you specifically not to go there anymore. O dẹ̀ tún lọ àbí? Okay, torí pé ó ti wà lọ́wọ́ ẹ o lè ṣe anyhow. Àbí? Ni mo fi máa bẹ́ẹ̀ sọ̀rọ̀ tó ní gbọ́. Kò sí wàhálà gbóyún lọ kó gbọ́mọ wá bá mi lé ṣó ti gbọ́? Má wọrí. Kò sí wàhálà. Ẹ̀gbọ́n tẹ́lifíkẹ́ máa ní sùúrù o. Mama ní kí n di jókè ńlá ṣé mo rẹ̀ nìkan tó bá ń dára àpọ̀ tó bá sáfẹ́rẹ́ àkúrò nìkan. ṣé ọ̀la yẹn máa lọ àwọn ti yẹ ayé ìjọba àṣọ ó yẹ ẹ̀jẹ̀ ká inú ẹ̀mí orin ó ti yẹ má fọ̀ mi ò fẹ́ wàhálà. ojú mi ò lè tọ́ mi jẹ náà. má pè é ó ti yẹ. Jagaban. ẹ wo bí jaga sọ̀rọ̀ níta máa pẹ́ fún àmì jọ. kí ló ṣẹlẹ̀. irọ́ kò sí àwọn ọmọ òwe ń gbọ́ ariwo kan láti ibì kan wá ní mi máa ariwo tó ń pariwo sí mi létí ni. èwo ni ò ń gbáriwo dẹ má ṣe yẹn náà ó dẹ ń pretend ṣé bí wọn ni mò ń pè ṣé wọn kọ́ ni Jagaban ni kí ló ṣẹlẹ̀. ẹ sí ń bẹ àbí ẹ sí ń fíìmù àbí àfíìmù yẹn àbí ó ti pẹ́ gan a change title tipẹ́tipẹ́ jàṣà kan fẹ́ dúró àwọn ṣe level ni mi láti bí wàá sìn mi Jagaban àwọn lọ́wọ́ tó wà yẹn yóò tún gbàkóso. Ọlọ́run gbàkóso. àdúrà ti gbà ó tó kó level kánìjà kan ṣe ẹ̀rí ẹ̀rú kúrẹ́ yìí mi wọ́n máa mọ̀ pọ̀. òun jẹ́ kó yé mi nísìnyí pé o ò jẹ́ Jagaban mọ́ but anyway kò sí wàhálà orúkọ wo ló wá ń jẹ́ nísìnyí. ẹ ṣe tìyẹn da àwọn aṣírí èèyàn àwọn ọmọ ọ̀tá àwọn tó ní life tẹ́lẹ̀ ló ń gbé síra wọn ni Gabriel mò ń jẹ́ bẹ́ẹ̀ ni bàbá ìyá mi Gabriel sọ mi báwọn ọmọ gbòòrò wọ́n pé jẹ́ Gabriel jí Jagaban jí Gabriel wọ́n gbé síra wọn lọ́wọ́ ìbáyìí Jagaban yẹn kanṣu Gabriel mò ń jẹ́ wá sí. Gabriel lágbára Ọlọ́run. Jagaban Gabriel sorry Gabriel mo ní sọ̀rọ̀ máa ti jẹ́ kó dé level yẹn bó ti tó ń ṣe mí ni wípé èmi náà ń wò pé
àwọn nǹkan kan máa change nínú ayé ẹ kẹta. ó pọ̀ o. because mo ṣe rántí pé irun orí ẹ yìí bíi gold àbí golden I could not remember ó ṣáà kún ó ṣe. láà díẹ̀díẹ̀ náà ni àpò ìgbà kan erékù làwùlàwùlàwù ní yẹn ti kúrò eléyìí gradually wà kúrò. ó tiẹ̀ ti yé mi náà ṣíṣẹ́ ń tẹ̀lé lọ́rọ̀ ilé ayé ni kì í tán lára lẹ́ẹ̀kan ṣoṣo a máa gbọ̀n díẹ̀díẹ̀ ni but ní tí wọ́n fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ rí jọ̀ọ́ má bínú báwo ló ṣe ọ̀nà wo ló gbà tó fi rìn ọ̀nà wo ló gbà tó fi tọ́ tó fi di wípé ìwọ fúnra ara ẹ̀ o kúrò ní Jagaban o rẹ̀ pèrè ní Gabriel kò jẹ́ kí mi mọ bó ṣe rìnrìn ayé ẹ náà. o ṣe bàbá mi kò ní bàjẹ́ fún yín bó ṣe ń bí ní nìyẹn aláyé má pàwọ́ fún yín nígbà kan àti Jagaban aláyé gbà yẹn mi ò bílífẹ̀ ni pé ayé kan wà bí Jésù kan wà pásọ kan wà bí kan bí ọlọ́run kan wà bí kan mi bílífẹ̀ ara mi pé kí n ta inú àná mà. mo sọmọ inú mi náà Jagaban ń gbòòrò ayé nígbà kan nìyẹn omi Jagaban sí o. ọ̀nà tó wáyé lọ́rọ̀ yìí ọ̀nà tó báyìí nà yìí àwa wo tẹ̀lé àwọn mọ̀ pé bó ṣe rí nìyẹn àwọn ẹ̀fọ́ kára dáa kára fẹ̀ kára yọ o àwa à ń para fún yín wòlíì mi my prophet ìjọ kan tó mọ kọ́ rí gbà gbọ́n náà wọn wọ́n àbí kan wọ́n bá wà fún mi lówó tèmi ó yàrá ìṣá ń para fún kan ẹ gbowó lọ́wọ́ ẹ̀ wádà ní sùúrù èmi mọ́ àánú èmi yóò ló fẹ́ dàbí gbàdúrà fún ẹ mọ̀ gbà á bàbá ìsáàmù burúkú lè léyìí wọ́n lọ fèèlì ẹ̀ mo fún mi ní ọtí ẹ mo kà á pé òkè ìyá méjèèjì ọjọ́ yẹn kọ́ fún mi change rẹ̀ fún mi ẹ̀gùn èlò fún mi viv ó tó sọmọ gbòòrò bọ̀ wọ́n gbàdúrà fún mi àbá àdúrà yẹn dúró rẹ̀ gan bí Olúmọ ni o ó dúró bí Olúmọ ni o inú mi dùn mo jáde mo wà ókè mo wà fà kí àwọn mo wà Jésù gbàdá Jésù lọ́wọ́ yìí Jésù ni o àti my prophet ni o wòlíì mi ni o olùkọ́sọ lọ́wọ́ yìí o èmi kékeré kalẹ̀ mi gbà kan kí ni mò ń jẹ wàhálà àdúgbò wọn ọmọ ẹ̀mọ́ lọ́wọ́ ìsìn ọkọ̀ àti pọ̀ ń gbòòrò bí ìdánwò fún mi lọ́wọ́ every weekend bíi 10 ni Ọlọ́run. sorry. no díẹ̀díẹ̀ náà ni ọkùnrin ilé náà díẹ̀díẹ̀ ni wà kó lára nígbà kan èéfín làwùlàwùlà ọ̀rìn yẹn ti kó náà rẹ̀ wá sí i àbí àbí step by down. o ti get ẹ so Gabriel òun jẹ́ kó yé mi wípé ìwọ o ti ní ọ̀kadà tó tó mẹ́wàá tó jẹ́ owó ẹ ló fi rà. lágbó Ọlọ́run ó sì wà lẹ́ o. mú díẹ̀ nu ẹ̀ nù. well adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba gbogbo n tá à ń fẹ́ Ọlọ́run ti ń jẹ́ kó wá sí ìmúṣẹ. Olúwa ṣeun Jésù ṣeun. bá a ṣe ń gbàládùra náà láti bí ọjọ́ mélòó kan Ọlọ́run ti jẹ́ kádùrà wá gbà náà nìyẹn inú mi tiẹ̀ dùn torí pé gbogbo àdúgbò ní ìsìn á sinmi. so èmi ni wàhálà àdúgbò àbí fíìmù kan ti wo fíìmù yẹn rí àbí wọn náà tún àbí sí kó bá tẹ̀lé mi mọ́ ṣe bọ́wọ́ ìwà sí owó ìyàtọ̀ wá ń direct yẹn ó ní wọn náà àdúgbò so èmi ní ìṣó àdúgbò. àti dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run gbàgbé yẹn. Jagaban ẹ má fọ ó yé mi èmi náà fẹ́ wàhálà ó ti yẹ Gabriel ó yẹ Ọlọ́run wà o. kò pé ẹ ti ń wo níran ju bọ̀dá mi èmi ò dẹ̀ gbọ́dọ̀ wò yín níran because tí ẹ bá kọ́ tẹ́ bá tètè mójútó ń sìn wàhálà ló máa di tó bá di ilé ọ̀la sórí ti alágbo tó wí yẹn ẹ wá máa gbọ́ bọ̀dá mi tí ẹ bá wò pé wàhálà yẹn ti fẹ́ pọ̀ jù ẹ jẹ́ ká gbé lọ sí alágbo kí wọ́n tọ́jú ẹ̀ kí wọ́n fún lágbo kí wọ́n ṣe ọṣẹ fún kó fi wẹ̀. ó mèsì tí mò ń sìn alágbo yẹn ò lè bá mu. bọ̀dá mi ẹ̀sìn lẹ́ ń tọ́ka sí yìí Ọlọ́run tó dá ewé tó dá egbò ó ní ká fi ṣe ìwòsàn fún ara wa ni ká pé náà bá mọ̀ pé ewé àti egbò yóò dá orí dá sáyé ó dá fún wa láti fi ṣe ìwòsàn ni bọ́dà mi ẹjọ́ nítorí Ọlọ́run tó tí ẹ bá fẹ́ ta lágbo máa mú lọ sọ́dọ̀ àwọn oníṣègùn. ó fi bàjẹ́ pátápátá ni oníṣègùn bọ́ ó Mr. Johnson ó mọ̀ pé náà ṣe kìrìsìtẹ́nì náà bí wá sí tí wọ́n kọ́ dé mọ̀ bẹ́ẹ̀. mi dẹ̀ change mo di muslim. káàtẹ̀ wá sọ pé wàá ti di aláàjì nísìn ó ti ṣàṣẹ́sì mùsùlùmí báwo ìfẹ́ gbé kalẹ̀. bọ́dà mi ẹ fọkànbalẹ̀ ẹ má jẹ́ kẹ́rù ọba yìí rárá tó fẹ́ kórè yín jù tó fẹ́ kórè yín ẹ jẹ́ kó yí wọn pé mi ni mo wá gbé àbúrò mi ẹni mo gbé lọ sílé oníṣègùn kó bá mi tọ́jú ẹ̀ ẹ mọ̀ tó wá fẹ́ sọ̀rọ̀ ẹ dárúkọ mi fún wọn. rà ọmọ tó ṣe nísìn máa wá wọlé lọ nísìn máa ṣàlàyé bó ṣe sọ fún mi máa sọ fún ìyàwó ẹ ó sọ pé o a máa wá gbé àbúrò ẹ lọ sí ọ̀dọ̀ babaláwo báwo ni fẹ́ sọ babaláwo. ẹ dẹ̀ fọkànbalẹ̀ lórí owó. kí n fọkànbalẹ̀. ẹ fọkànbalẹ̀ lórí owó gbogbo owó ẹ máa ṣe àpapàpà máa ṣe lórí ẹ ọ̀la báyìí mo ń bọ̀ wá sílẹ̀ láti wá gbé ṣe ti gbọ́ bọ̀dá mi ṣé kí n fọkànbalẹ̀. fọkànbalẹ̀ lọ́la yẹn.
ẹ má change ẹ o. ṣe ti gbọ́ ẹ ṣe gbọ́. o ṣe o àjọbí á kí ẹ o. You never fails me, never let me down when I pray. My prophet. Take away the pain, put a smile on my face. My prophet. So I'm singing this song for you. My prophet. Oh, ní point. Ṣé kò níbi tó jẹ́ kájọ dé? Where you dey? You dey house. Mo mọ̀ pé bó ṣe wà yẹn, ìdí system ni o máa jókòó sí ọmọ àtẹ system. Gbogbo àjọ ń wọ́wọ́ kọ́ ni. D. Gbogbo àjọ ń wọ́wọ́ kọ́ ni. Oh, ní point. And you know say all this babe, ọwọ́ ẹni wọ́n mọ̀. Ẹnu ẹ ká wọn. Ó ní bóyá máa ń bá wọn sọ́ọ́ tí máa ń gbọ́. Mo kàn jókòó sí ìbà ìsìn kò sọ́wọ́ ọkàn ní ẹ̀gbẹ́ mi mo kàn wà ṣá. Mo kàn jẹ́ káwọn ọkàn máa fi mí pa thinking. So how far ṣóòṣì ń bọ̀? Ó wá yí ẹ máa jẹ bàbá ẹ̀ jáde. Wetin funny now? Wetin funny? Okay. Guy, you sabi paranoid you sabi vex well. Why no go vex? Kí ló ń ṣe ẹ́? Calm down, nǹkan tó bá ń ṣe ẹ́ gangan ni kò sọ. Imagine, see the way I just sit down here. No babe beside me. O kò wá ń bẹ̀ yẹn kò ń bọ́ mọ́. I told you. O kò ń tẹ́. Ẹjọ́ fẹ̀ni ẹjọ́ yẹn kan, tẹ̀jọ́ wá sọ́dọ̀ wa. Ṣé ẹ̀ dé ìtẹ̀mọ́ ni? Kí ló ń ṣe ẹ́? What is it? Okay. Ó ti lọ gbàjọ. She no there. She no dey. Spaghetti. Ṣó yí ẹ bẹ́ẹ̀ yẹn? Street ni wọ́n wà. Òmùkọ́ tí mo fẹ́ kó ṣe fún mi. Bá mi wá kan náà àwọn ọ̀rẹ́ tó bá make sense. Kókó wà sùn tí ṣínà money náà. Wá sùn tí mi. Sandra kan, ṣe máa lọ fún Sandra. Sandra báwo? Sandra ti cast. Kí ló ṣẹlẹ̀ ọ̀rẹ́ mi nìyí? So Sandra tẹ pé everybody put something inside. Ó ní ọ̀rẹ́ kan mi ò fi bẹ́ẹ̀ rántí orúkọ ẹ̀ báyìí. Ọ̀rẹ́ mi wo ni ẹ? Ó kún níwájú ó tún ga ní ẹ̀yìn báyìí. Tasha! Oh, Tasha! Ẹ má lọ bẹ̀ àtọ̀ owó Tasha wọn o. Owó ẹ̀ wọn gan o, Tasha. Tasha lè fẹnu sọ bẹ́ẹ̀ yẹn just like that. Why you dey downgrade? Why your babe dey downgrade me now? Owó Tasha wọn o. Why you dey downgrade me now? Per night is 100,000 naira. So. Ìyàwó ẹ fọkàn. Why you not giving me? 100K wá jó. No, 100,000. Ìwọ gan bó ti jókòó sí ibà. You go person for China. You dey tell am price. Shey you no know say everything dey ground. Ó fojú kí. Even na 500K you go draw. Ó mọ̀ ọdún bẹ́ẹ̀ wọlé ó ti yẹ. Ó mọ̀ ọdún bẹ́ẹ̀ kò ṣe fún mi. Bá mi pè Tasha báyìí pé kó máa bọ̀ níbí. Ní èyí China money pé mo fẹ́ kó yọjú sí mi. Tó bá wá for tonight ó kàn yọjú 250K ní owó ẹ̀. Na my party with that alágo méjì. Ọmọ ẹni ẹ̀jẹ̀. Nítorí àwọn ọmọdé àṣẹ ìṣiṣẹ́ náà rèé. Nítorí ẹ̀ ni wọ́n ṣe ń ṣiṣẹ́. Àti já mi ní Òṣòdì. Hello babe, what's up? Gba ọpẹ́ wa Jésù. Àmín Jésù. Gba ìyìn wa. Jẹ́ ká lẹ́nu ọpẹ́ lórí ìránṣẹ́ rẹ̀. Bẹ́ẹ̀ ni ó rí. Ó ti rí bẹ́ẹ̀. Torúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Ẹ̀rọ sí. Dádì ńkọ́? Ọ̀wà. Àwọn náà ràn wá sí yín. Ṣé kò lè? Wọ́n ní ká sọ fún yín wípé ohunkóhun tó wù kẹ́ lè máa là kọjá. Ìpè kẹ́ má bẹ̀rù, kẹ́ má fòyà. Àmọ́ ẹ gbé ọkàn yín kẹ́ gbélé Ọlọ́run. Wọ́n ní òpó Jésù Kristi òní kẹ́ dìmú. Wọ́n nítorí wípé ó ti dàbí wípé ẹ fẹ́ máa ṣe iyèméjì. Ẹ fẹ́ máa tójú bọ̀ nǹkan tí ò yẹ kẹ́ tójú bọ̀. Ẹ fẹ́ máa rin ìrìn àjò tí ò yẹ kẹ́ rìn lórí ipò tí ẹ fẹ́ lọ tó wà níwájú yín. Wọ́n wá ní ká bẹ̀ yín pé kẹ́ má ṣe iyèméjì rárá. Wípé àwọn náà dẹ̀ máa fi àdúrà ràn yín lọ́wọ́. Wọ́n ní tẹ́ bá ti ní ìdojúkọ wípé ẹ̀yin ẹ ṣáà máa dárúkọ my prophet, my prophet, my prophet. Wọ́n ní ìdí èyí ohun gbogbo á lọ létòlétò àti rọrùn fún yín. Ẹ̀dẹ̀ máa wo nǹkan tí aláìmọ̀kan fi ń ṣe rẹ̀ ń gbà mí òun ló pọ̀ o.
mo rí kọ́ wọn ní midnight lánàá bọ́ mi ì mọ nǹkan tó fẹ́ bá mi sọ wọn àgbà tó bá di èní o màá pè wọn padà bọ́n gba tí máa fi dé ọ́fíìsì oríṣiríṣi assignment ló ti wà nílẹ̀ fún mi nǹkan tí mi ṣe tí ì pè wọ́n ní ẹ̀ nọ́tàn ti secretary ni pé ẹ fẹ́ rí mi ni mo ṣe ni pé kẹ́ máa wọlé bọ̀ ẹ wò ó lára àwọn tajọ́ ń ṣòṣèlú ìkan ló fẹ́ ṣì mí lọ́nà abẹ́ni pásítọ̀ rí sọ ìyẹn ló fẹ́ ṣì mí lọ́nà ló lóun fẹ́ mú mi lọ bí kọ́ bó bẹ́ ṣe wá sọ yìí ìgbọràn ó sàn ju ẹbọ rí ó lọ ìfetísílẹ̀ ó sàn ju ọ̀rá mi lọ èmi fúnra lára mi mo ti ṣetán báyìí ẹ jẹ́ ká pé my prophet bẹ́ẹ̀ ṣe sọ yẹn kí gbogbo ẹ lè máa dáhùn nínú lọ́wọ́ àwùjọ. My prophet, my prophet, my prophet. Thank you. She never fails me, never let me down when I pray. My prophet. Take away the pain, put a smile on my face. My prophet. So I'm singing this song for you. My prophet. Bye 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 bye. Bye bye. Bye bye to all sorrows and pain. Nígbà náà ni wọ́n rántí ọjọ́ àtijọ́ mú sí àwọn èèyàn rẹ̀ pé níbo ni ẹni tí ó mú wọn ti inú òkun jáde gbé wà tí ó ń ti olùṣọ́ àgùntàn ọwọ́ ẹran rẹ̀ níbo ni ẹni tí ó fi ẹ̀mí mímọ́ rẹ̀ sínú rẹ̀ gbé wà tí ó fi ọwọ́ tó mú sí dá wọn pẹ̀lú apá rẹ̀ tí ó lógo tí ó fi omi méjì níwájú wọn láti ṣe orúkọ ayérayé fún ara rẹ̀ tí ó mú wọn la ibú já bí ẹṣin ilé àjèjì kí wọn kí má bàa kọ sí gẹ́gẹ́ bí ẹran tí sọ̀kalẹ̀ lọ sí àfonífojì bẹ́ẹ̀ ni ẹ̀mí Olúwa mú un sinmi bẹ́ẹ̀ ni ìwọ tọ̀ àwọn èèyàn rẹ láti ṣe orúkọ rẹ tí ó lé ògo fún ara rẹ ọwọ́ agbára Olúwa wà pẹ̀lú wa nínú ìjọ yìí ó sì wà síbẹ̀. Somebody shout hallelujah. Hallelujah. Somebody shout hallelujah. Hallelujah. Somebody shout hallelujah. Hallelujah. Ẹ má jẹ́ kí a bẹ̀rù, ẹ má jẹ́ kí a fòyà, ẹ jẹ́ kí a ní ìgbàgbọ́ nínú Ọlọ́run alààyè, ẹ jẹ́ kí a gbójú wa sórí òkè wọn ni níbi tí ọ̀rọ̀ wa yóò gbé wá. Jẹ́ kí a máa wo ọ̀kọ̀ọ̀kan kí a má gbòrú sí ibòmíì àánú Ọlọ́run ògo Ọlọ́run ẹwà Ọlọ́run a máa bá wa gbé ní báyìí wá pé junior pastor láti wá lead wa in praise and worship. Praise the Lord. Láti arúgbó yẹn ẹ jẹ́ ká ní Olúwa lóko ní báyìí ká wọ bàtà ijó wa kí gbogbo wa pátápátá ká rẹ́dì láti pa àtẹ́wọ́ gidi sí Ọlọ́run Elédùmarè mo bẹ̀rẹ̀ báyìí láti kọ orin ènìyàn sí Elédùmarè ọba tó dá àwọn òwò ayé òbí títí àti ìkọjọ́ ìgbà Elédùmarè akiriṣore Olúwa dára Olúwa dára Olúwa dára Olúwa dára Olúwa dára Pirafata 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 Ibiabodije Ebelebodija Ibiabodije Ebelebodija ìkàbí ẹ̀sọ́ méjì ẹ̀dẹ̀ ẹ̀yà. Ìṣẹ́bẹ̀dọ̀ ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun mo dúpẹ́. Gbà okú oríire okú oríire okú oríire wọ́n ní ológìnní tó wọlé ẹ̀kọ́ tó bọ̀ kàkíkú oríire ǹdó jẹ́ mọ̀ pé ajá kò sí bó ṣe lè wù kó burú tó kò sí bó ṣe lè wù kó máa gbó tó bá wọlé ẹkùn á dẹrùn ìkàsí àmọ́ ètò bá lọ tó bọ̀
túbọ̀ kú oríire honorable mo kí ọ ọkàn mi ṣẹ̀ṣẹ̀ balẹ̀ báyìí ni o kú oríire lẹ́ẹ̀kan sí kò sí ikú kankan tí ó gbé ọ ṣe mọ́ àṣẹ kò sí àrùn kankan tí ó gbé ọ dé àṣẹ o ti mọ orúkọ kú ni kò sí nǹkan tí ikú fẹ́ fi ọ ṣe àṣẹ o ti mọ ayé ò ní fọwọ́ bà ọ́ àṣẹ ẹni tí ayé bá sán nídìí kò sí ibi tó fẹ́ rú là wọ́n gbẹ́bọ ńlá torí ẹ̀ wọ́n lè pe irin nítorí ẹ̀ kí o máa sin tó máa ṣe ayé ti sọ́ndì wọ́n ti sọ́ndì náà ayé ò ní sọ́ndì àṣẹ òyìnbó aláwọ̀ funfun tó bá forí gbẹ́ ẹ lórí orí àtúkà àṣẹ ipò tó wà yìí á fi gbà tó o bá sọ pé o fẹ́ kúrò bẹ́ẹ̀ nìkan ló kù kò sẹ́ni tó lè gbé ẹ bẹ́ẹ̀ àṣẹ àmọ́ ìwọ wà ìwọ wà wọ́n ti ka àwọn èèwọ̀ kan fún ẹ tẹ́lẹ̀ tó o gbọ́dọ̀ ṣe àbí. ìjọ tó o bá dẹjà ọ̀ṣẹ́ ìbẹ̀lẹ̀ bá ń dà tí a ọ̀nà ọba tí a bẹ̀rẹ̀ àṣẹ má ṣe àṣẹ mi ò gbàdúrà ọ̀ṣẹ́ ìbẹ̀lẹ̀ ń bàtẹ́ tó bá ṣẹlá bẹ̀rẹ̀ tó bẹ́ẹ̀ bọ̀ tí a rà tọ́ òkè bọ̀ yìí jẹ́ àlà lọ òkè bọ̀ yìí jẹ́ àjà lọ. ẹ̀wọ̀ olóò ṣe kí ni mọ́ dorí rẹ̀ wò lásà ọ̀rọ̀ ọ̀rẹ́ ní ìgbẹ́ mo ti yẹ jáde. ìgbà tó dún tógùn rẹ àwòdì nímọ̀ bọ́ra ọmọ bàbá tó sunkún wá bá mi. ẹ dá padà èmi kọ́ mo sunkún wá bá yín mi ò sọ fún kan wá bá yín bí àwọn orí kọ̀ǹkọ̀ǹ ọbẹ̀ kan bíi tiyín náà tí wọ́n ń ba iṣẹ́ ọlọ́run alàyè jẹ́ tí wọ́n ń dọ̀tí ìjọ ọlọ́run alàyè náà sún mi lọ́dọ̀ yín. ìgbà tí wọ́n wá tì ọ́ wá bá ní kí ló dé tó wá. ó fún lọ́jọ́ mẹ́ta ní tèmi wá bá yín sọ nìyẹn ọkọ̀ ìjọba fún pé ọjọ́ mẹ́ta mo fún yín èní èjì ẹ̀ta ọjọ́ mẹ́ta nínú kẹ́ wá kó àwọn èròjà yín padà sọ́dọ̀ yín àbí kí n dá gbogbo ẹ̀ pátápátá láti kàn. ọ̀rọ̀ ìdáná sókè ni. bẹ́ẹ̀ ni mo sọ. àti olú èdè màá wọ̀ lójú. níbo ẹ tó ń gbé níbi ìjọ tó ń gbé ní lọ ọlọ́run alàyè yẹn èyí sì kì í ṣiṣẹ́ ọlọ́run. bọ́ọ̀bẹ́ẹ́dẹ́ tí ó bẹ̀rẹ̀ ni mo sọ. ìwọ́wọ́ ni mo tún bẹ̀rẹ̀ ni mo sọ. àkàlẹ̀ mọ́ sọ̀rọ̀. àjọ̀dún. bẹ́ẹ̀ ni èmi ni mo sọ̀rọ̀. òun ló yóò mi. ìtàdí ní ìwọ ẹwọ bí gbọ́mọdé ọjọ́ mẹ́ta mo fún yín kẹ wá kọ́ èròjà yín màá bí kí n dá gbogbo ẹ̀ pátápátá láìpẹ́ ẹ̀kọ́ tuntun. ìwọ ìdáná ṣe kú dúdú. àbí tí ẹ bá wá sí ilé mi tí mo rí nínú compound mi tẹ́ ìṣẹ́ pé dábọ̀ wọ̀nyí rí ọlọ́pàá ló máa gbé yín. ẹ wá farabalẹ̀ kọ́ gbèsè ọ̀rọ̀ rẹ̀ ṣé orílẹ̀ tó wá ń dárúkọ wọn àwọn òòṣà mi ló pèsè ẹ̀ fún ọ gbogbo tí kiri ìkójọ fún ọ pátá gbogbo ẹ̀ ni wọ́n gbà rárá. ọ̀yọ̀ǹda wọ́n ní ọ̀yẹ́ kúrò lákàtà mi láéláé. Akíolú. mi fẹ́ gbá yín lójú ni o torí pásítọ̀ ni mi fẹ́ gbá yín lójú ni o tẹ bá tún sọ̀rọ̀ ẹ̀. ọ̀rọ̀ ọ̀ṣà lójú sọ́ọ̀bù kú níwọ̀ Akíolú wọ́n jẹ́ kọ́ ọmọ ìpín ilé ni wọ́n pè lábẹ́ ọ̀rẹ́ ẹ wá gbà mí. Akíolú ọ̀dà. Timolotins International Enterprises Limited àtúngbé títúndé Saheed Èṣù làkọlé yìí o. èmi jókòó lè Èṣù wúyà ìwà rẹ̀ ìṣe Saheed Èṣù olórí mẹ́ta ìsàlàyé o. ọ̀rọ̀ tá a fa lọ́wọ́ fi kí life and care. ògiri ọkọ̀ onílé oríta àyàkókò náà kí ajímú tábà oògùn. ó bẹ bọ ẹlẹ́bọ lóríta kó bẹ́sù kó bẹ gbà ó bẹ bọ ẹlẹ́bọ jẹ́ Saheed Èṣù. kò ṣe é ta kò ṣe é fọbàmù kò ṣe é fọbàmù. ogun náà yà kí lálẹ́ fagbọ̀rọ̀ yẹ pẹ́ gẹ́gẹ́ bí aṣọ. Saheed Èṣù alájà bílà ọkùn sigidi tí a bẹ fi lórí kàkàtà ìsàlàyé. ẹgbórí àtìrìnjù Saheed
Saheed Òṣùpá lẹ́jà owó rẹ̀ ọ̀tọ́kọ̀ bàbá lẹ́jẹ̀ sinimá titun Saheed Òṣùpá action party movie ni láti lọ́pin suspense inú ẹ̀yìn bọ́bọ́ Saheed Àyìnlá làwọn àlọ́ produce ẹ̀ Ṣẹ́gun Ògúngbé àti Wàsíù Adéyanjú ló direct ẹ̀ starring Ọláìyá Igwe Saheed Àyìnlá làwọn Ṣẹ́gun Ògúngbé Adúnní Adé Bádìrà Bádìà Alágbèní Òòṣà Bàbá Ẹrẹ́kọ́ Akíọ́láyà Mustapha Ṣọlágbàdé Jíjọ Bàbá Ọjà Jùmọ̀kẹ́ George Abibat Jìnnàdà tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá titun Saheed Òṣùpá fẹ́ràn kẹ́wò kẹ́gbà ó kọjá bẹ́ẹ̀ grab your copy now. èmi lọ bínú kún ìwájú ẹ̀ àbí ṣe ọkọ̀ ọ̀gbọ̀n gbogbo bá a ti ń sọ̀rọ̀ ní látẹ̀tẹ̀ kan ni èmi ò gbọ́ ọ bínú lọ ni ọlọ́run ò ṣe mọ́ wò mí tí ọgbọ́n ti fàkàn wí ó ní ìkúnwọ́ ti kékeré yọké amúlẹ́nu bíi agogo òjò pa lábẹ́ pẹ̀lú ẹ̀wù lẹ̀kẹ̀ lọ́rùn adíáfẹ́ ni a sọ̀rọ̀ fún tó lóun ò ní gbà yóò fọwọ́ òsì bu omi àbámọ̀ sẹ́nu tí n bá dé tó pẹ̀lú rẹ̀ wò ó tó bá ti ń pe Jésù èṣù ní ọmọ rí. wò mí ó bínú lọ. ó lágídí ọmọ tó tẹ̀ tí wọ́n á fi bá gbogbo ẹ̀ jẹ́ ọlọ́run ó dáná sun gbogbo òòṣà tí ń bẹ ní kàrọ́ òun tó bá dáná sun eku dúdú láyé rẹ̀ kò ní gbàgbé. àtolúmọ̀ kò tẹ́ ẹgbẹ́ mi náà. bẹ́ẹ̀ni ẹdún ní kí ni pọ́nmẹ́mù iná kí ni wàhálà ẹ̀ náà ṣé ònìkan lọ́kọ́kọ́ máa sì gbàgbọ́ ni àwọn afádà kọ́ńgàdé àmọ̀ wọn àwọn ẹyin tá ń sẹ́ẹ̀dì àwọn tó ń gbàgbọ́ wọ̀ bí gan wọn kò lè tó yìí kí n tiẹ̀. sáwọn òtẹ́ǹdì èmi wá sí òun jiná tán ṣé ìwọ̀n mọ̀ òun ni kòkó ọbẹ̀ tèmi náà ni. wọ́n fẹ́ lómi ìjẹba ṣègùn aláwọn tó ń gbàgbọ́ wọ̀ bí wọ́n fẹ́ lómi ìjẹba ṣègùn. mọ ọ lọ ìyún ni ọmọdé àṣì bí n bá pa mọ dalẹ̀ nu òun ti dalẹ̀ tèmi báyìí. àìwọ wá fèmí àti ẹ̀rẹ́ jó mọ́ pé Jésù rẹ bó bá ti pe Jésù àwọn àlùjọ yìí yóò mọ̀ rí. ìrókò pọ́pùsì kì í jí mèrè pọ́pùsì ọ̀bọ ọlọ́mọ sí kàtà pọ́pùsì àgbàdo. ìrókò pọ́pùsì kì í jí mèrè pọ́pùsì ọ̀bọ ọlọ́mọ sí kàtà pọ́pùsì àgbàdo. iye dà kí ni àgbélé pàtàkì ọlọ́wọ́ bẹ́ẹ̀ fún mi dà. Daddy, kò lè ever possible a ní kò lè possible kí ló wà ń bẹ́ẹ̀ kí la ṣe téèyàn kan ṣe rí so gbogbo nǹkan táwa ti ṣe lẹ̀ ẹ fẹ́ káwọn kan kò dé kọ́ wá jẹ gbogbo ẹ̀ kí ló wà ń bẹ̀ àìmọye àwọn ìránṣẹ́ Ọlọ́run tó sùnrọ̀ bìbà tó jẹ́ pé àwọn náà tí ọ̀rọ̀ wọn ń dì kò sí kankan tó tẹ̀yìn èèyàn kò sí kankan tó padà jẹ wọ́n. àṣẹ Ọlọ́run alààyè ni nínú ayé mi òun dẹ̀ ni mo ṣetán láti tẹ̀lé bíná ń jó bójú ọ̀rọ̀. èṣù lẹ́ fà lẹ́sẹ̀ yìí o tẹ́ ẹ̀ bá mọ̀ wàhálà lẹ fẹ́ dálẹ̀ yìí tẹ́ ẹ̀ bá mọ̀. kò sí wàhálà kankan bẹ́ẹ̀ tí wọ́n bá pinnu pé o ò tẹ̀lé mi èmi á tẹ̀síwájú ní iṣẹ́ yẹn rẹ̀ máa polongo Ọlọ́run alààyè jákèjádò gbogbo àgbáyé láti gúúsù àríwá ìlà oòrùn sí dé ìwọ̀ oòrùn torí second chance yìí tí Ọlọ́run alààyè fún mi pẹ̀lú ìṣẹ́. ẹ mọ iyì ministry wa I mean ẹ mọ iyì ministry yín rárá. ṣé tí Ọlọ́run alààyè àbí tèṣù obìnrin ni èmi ti pinnu láti bá Ọlọ́run rìn láì fòyà láì bẹ̀rù lápá òjìji yẹ Jésù ni mi sinmi. ẹ gbogbo nǹkan tẹ̀ ń sọ yẹn ò lè work kò lè work daddy kò lè work. láì fòyà lápá òjìji. China Ekule China mo náà wọ́n gbà lọ. dáàdi ẹ wo bàbá àwọn ọmọ kúkú yẹn tó bá bẹ̀rẹ̀ ní máa kọ́kọ́ kájẹ bẹ̀rẹ̀ ọdún dáàdi. òyà bọ̀ gbé kí ló ṣẹlẹ̀ kí ni mo ṣe jẹ́ àṣẹ nǹkan fún ẹ gbogbo tí mo gbé dé pátápátá wọ́n ní wọ́n fọmọ mi ṣògo ẹ̀yẹ mo yọ mi. dáàdi má sọ bẹ́ẹ̀ ọ̀sọ̀ ọmọ èèyàn gbọdọ̀ báyọ̀ gbọ́ rẹ̀ ẹ̀jọ̀ torí ọdún ẹ̀ ọmọ yẹn ti bọ̀ kí n tó dé bí mo ti pariwo kiri gbòòrò. dáàdi ẹ má bà mí lórúkọ jẹ́ mo ò lè ṣe irú nǹkan báyẹn báwo lè máa sọ pé mo fẹ́ sọ́nà mi èèyàn tí mo fẹ́ fẹ́ sí ilé kí wọ́n sọ pé mo fi ṣògùn owó mo ò lè ṣe irú ẹ̀ dáàdi. àwèrè rẹ òun láti fẹ́ mi. dáàdi mo àbá fún kúnlẹ̀ ni ọlọ́run mo lè ṣe kí ọlọ́run bọ́ mo ò ṣe é ní kọ́.
èmi kọ́ mo lè ṣeré, èmi kọ́ ń gbìyànjú káàkiri gbogbo bí tí mo lè dé ni mò ń dé láti rí pé ara mo yàn ya dábì báwo ni ọmọ ò lè ṣerú ẹ believe me. bẹ́ẹ̀ ṣe jẹ́ sọ nǹkan fún ẹ mo wá fún ẹ ní èní ọ̀la ọ̀túnla ìjọ márùn tí ara mo yóò bá ti yá kó padà sípò àlàáfíà kí n rí ọba ìpínlẹ̀ mi dùn o tí máa fojú ẹ rí tí máa fojú ẹ rí tí máa padà rí báyìí wà á rí ọ̀rọ̀ òkúkúrò kí ni nǹkan ṣe wà á bẹ̀ mí. ara ẹ máa yá káyọ̀ ìlú ìṣàlẹ̀ mi náà bá káàkiri ara ẹ máa yá dáadé ẹ fọkàn yín balẹ̀ èmi mo ò lè ṣe anything tó jọrú ẹ believe me sir. ṣé ẹ kọ́kọ́ rò pé òyìnbó gan ni àwa wí tán ẹ̀ náà ń ṣe yahoo kọ́ lẹ́ ń ṣe ògùn owó gidi gan lẹ́ ṣe ògùn owó gidi gan ni wà á gbádùn òbí ìran. òṣèré ẹ̀ dáadé àwọn dáadé ẹ jẹ́ kí n explain fún yín sir. But you are choosing when you're blessing your people. Don't you forget me. Say money is a devil. That my attitude will change. And I'm using this song to express my feeling. No, I don't wanna die for depression. No. Many people die over depression. Ojú ẹni mala marito. Every answer line get is pain. Ṣé ní gbogbo nǹkan tó ń sọ ọmọ yín yẹ kékeré ni ta ni níwájú àlà níwájú my prophet. Ẹ fọkàn balẹ̀ o ti rí wòsàn ó ti rí wòsàn. alàgbà ẹ mọ tó ń sọ ṣá torí àìsàn tó ń sọmọ yìí kì í ṣe nǹkan sọ kékeré o. níwájú Jésù Kristi irú àìsàn wo ló lè ṣe bí ẹ mọ my prophet church dem lọ ni ẹ mọ ẹ̀mí Ọlọ́run gbàgbé jù ìmísí Ọlọ́run gbà lára ẹ jù tó bá dúró lásán báyìí níwájú ọwọ́ yín sìn àwọn ẹ̀mí yà máa fò jálẹ̀ báyìí wọ́n máa fò jálẹ̀ báyìí wọ́n máa fò jálẹ̀ báyìí. nínú ìlú wa yìí náà my prophet tó bá dáwọ́lé ọmọ yẹn ara ẹ̀ àdáńlágá ni. wùmí sẹ́rí mi tó wà lára ẹ̀ ìlọ́po mi sí Jésù ló wà lára ẹ̀ sẹ́mo ìpẹ́ nìkan ó fọwọ́ kan ìṣẹ́ tí a sọ Jésù ìsun ẹ̀jẹ̀ gbẹ tí ẹ̀ dọ́bù ni dọ́bù ni alàgbà ẹgbọ́n mọ̀ ní wá bẹ̀ dání lójú kíkí ẹgbọ́n mọ̀ ní wá bẹ̀ ẹ fọkànbalẹ̀ ẹgbọ́n mọ̀ ní wá bẹ̀. wọ́n ní tí o bá pẹ́ ní kì í yá mọ́ ẹ ṣe kí lọ bí lẹ́ẹ̀kan kájọ máa lọ báyìí. ní sẹ́mu kan tó ṣẹlẹ̀ ẹ̀jẹ̀ máa padà wá ni. máa padà wá ló bí sì jù bẹ́ẹ̀ torí pé mi jẹ́ alàgbà ní chọ́ọ̀chì yẹn sẹ́gẹ̀tì tá a bá gbọ́mọdé máa kọ́ sọ fún pásọ my prophet ọ̀yá ẹ bá ń dọwọ́lé ọmọ yẹn á dọwọ́lé ẹ̀mí Ọlọ́run á dé ẹ̀mí ìṣù àparadà ẹ̀mí mo sọ bẹ́ẹ̀ fún yín ẹ fọkànbalẹ̀ ẹ jẹ́ n padà wá rọ̀ rẹ̀. kí n fọkànbalẹ̀. ní àrẹ̀mú wọn á Jésù wọn lálàpọ̀ fún wọn Jésù ní wá sí ọ̀dọ̀ mi kò sí mi. ó ti fò lọ ẹ fọkànbalẹ̀ ìrọ̀lẹ́ o ìrọ̀lẹ́ yóò abẹ́. So I'm singing this song for you, my prophet. Tí o ti gbà má gbà kéré lójú náà lè wá wọn ó ti gbà wòmí a máa gbádùn ọmọdé bẹ́ẹ̀ ẹ̀mí àfẹ́ bọ́ nígbà tí mo tún bọ̀ yìí mo tún rí àwọn abirùn gidi tí mo tún tẹ mo rà rọ mo rà fọ́jú mo rà dẹ́tẹ̀ tí mo tún fi háàdì mọ́ a máa kópa ẹ̀mí àfẹ́ bọ́. bọ̀yẹ burú rí ẹ o. èèyàn ṣe ní burú lọ́mọ kékeré ọba ti tijú àti gun kẹ́tẹ́kẹ́tẹ́ ò ní tijú àti dà àti nítorí náà ṣe dà wọ́n fẹ́ gbàjẹ́ lẹ́nu wa kí kò ṣe pásítọ̀ lásán kó dẹ̀ dọ̀ra tí ò nìkan ni. ó tiẹ̀ ti dà ìyàwó ẹ̀ bá sọ̀rọ̀ kó gbọ́ gbogbo àfọ̀ṣẹ́ òun dè èyí tó máa dáná sun ó dáná sun èyí tó máa dà sódò ó dà sódò. kí ló dùn tó kí ló dùn bí àrùn bá àwọn afẹ́fẹ́ kábùkù kan dáadáa ni kó lè tẹ́ ni wọlé báwo náà jẹ́ gbajúmọ́jú àgbẹ̀ ayé wọ́ọ̀ sálá gbajúmọ́ ní ẹ̀rọ ẹni tẹ́ pọ̀ jù báwo ni ẹni bá ti pọ̀ jù wàhálà ni wùmí ṣé ó yẹ kó ṣe bẹ́ẹ̀ ká gbé lẹ́yìn kó máa fi gé wa jẹ ká gbé lẹ́yìn kó máa fi gé wa jẹ ẹ wò mí àwọn àdán sùn o àwọn náà sùn o ẹja máa yẹ fáwọn tá a bá fẹ́ gba pásítọ̀ tá a bá fẹ́ gbé pásítọ̀ ẹja máa yẹ àkọsẹ̀jáyé wọn wò ká máa gbé fàjẹlẹ̀ nínú ìjọ nìkíni ká tó máa gbé fàjẹlẹ̀. olùsísọ́ tún ẹ máa ìwọ náà tún ẹ máa dẹ̀ mọ́ bẹ́ẹ̀ ni pé wòmí ẹ̀mí àfẹ́ bọ́ irọ́ ni o mọ àwọn alágànnà gidi àwọn wòlé fún bílẹ̀ tó jẹ́ pé tá a bá rọjú wọn lásán. ẹni tó gbójúlé àṣàlàyé fún ẹ oníkìní ní. ó wà bá a ṣe máa ṣe ní ìsọ̀rọ̀ ẹ̀mí àfẹ́ bọ́. Baba. Baba. Ẹ máa wò. Kí ló dé kí mo lè ṣe fún yín? Wọ́n ní ẹni tó bá kú lọ, òun náà ni máa bá jayé. Bàbá ẹ wò gbogbo nǹkan fẹ́ yí wa mú. Bíi ti báwo? Nǹkan ti fẹ́ máa dà gbogbo ètò ẹ̀ máa yíwọ́ o. Bóyá kóun fẹ́ nu ara ẹ̀. Ó fi sọ̀rọ̀ bàbá.
ẹ sọ̀rọ̀ kí lẹ fẹ́ ń ṣe fún yín. sọ so nísìnyí báyìí nísìnyí báyìí gbogbo ọ̀rẹ́ ó ti ní iṣu báyìí tó ń gbé gbogbo tá a sùn ẹsẹ̀ ti yọ́lẹ̀. dúró ẹsẹ̀ rẹ̀ fẹ́ tú àgbẹ̀sẹ̀ rẹ̀ ti yọ́lẹ̀ ó ti yọ́lẹ̀ kí lẹ wá fẹ́ ń ṣe fún yín. ẹ lọ wá yẹ̀pẹ̀ bò ó ṣe bẹ́sẹ̀ rẹ̀ yọ síta ni. a fẹ́ ṣe òun ní pé because àfẹ́sọ́nà tèmi òun ni a lò níbi tí wọ́n ti ní pé kí a ṣe ọrọ̀ ajé yẹn so nísìnyí báyìí àwọn yẹ wọ́n ti bẹ̀rẹ̀ sí ní dà wá láàmú wípé àwa ni a fi ṣe oògùn owó kódà ohun tó gbé wa wá bíbá ilé ni. bàbá ẹ jẹ́ kí n fi gbogbo ẹnu sọ ìyàwó ẹ̀ ni a fi ṣoògùn owó tàdé wáyé ìyá ìyàwó ẹ̀ ti sọ pé òun máa tú àṣírí wa sí gbogbo ayé pé gbogbo ayé máa mọ̀ òkúta àsìn ẹsẹ̀ ti tú jáde bàbá àfi kí ẹ ṣàánú wa kí bá wa wà nǹkan ṣe sí i. kódà kí lẹ wá fẹ́ kémi sí kí lẹ fẹ́ ń ṣe. bàbá ohun tí ó gbé wa wá bí gan lè ní òun ní pé irú àárọ̀ ìgbà yìí nìsín àwọn mọ́mì yẹn wọ́n ti wá sílé wa wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní pariwo lé wa lórí wípé kò síbi táwọn oníròjọ́ wa dé onígbà tí gbogbo ayé bá mọ̀ wípá wa la fi ọmọ àwọn ṣògùn owó. olùdígbà tó wá tó ṣẹ̀wọ̀n. kí lẹ wá fẹ́ ń ṣe báyìí ẹ sọ̀rọ̀. ìyá yẹn kó tó di pé wọ́n máa wà. kí n yanjú rẹ̀ kí n pa. àṣírí wa máa tún ojú máa tì wá. àwọn tó gbọ́n wọ́n ní kúkú ndùkú ṣeré gẹ̀rúrú ọ̀pọ̀lọpọ̀ oògùn á sì rú mọ́ gàlégàlé bó o lọ́pọ̀ oògùn bó o lékè kò ní jẹ́ inú rẹ̀ jẹ́ ó jẹ́wé lọ. ẹ̀yin ò mọ̀ pé ajákájá tá a bá kọ́ lọ́rọ̀ tó kọ̀ tó lòun ò ní gbọ́ irú wọn máa ń dájẹ́ ẹlẹ́gbára irun àgbòmọ̀mọ̀ tá a bá kọ́ lọ́rọ̀ tó kọ̀ tó lòun ò ní gbà irú wọn máa ń dàgbò mọ́lẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ènìyàn tá a bá wá kọ́ lọ́rọ̀ tó kọ̀ tó lòun ò ní gbọ́ irú wọn máa ti ká àbámọ̀ bẹnu ni. ẹ dúró náà lọ́jọ́ kìíní àná tẹ wá tẹni bá ń ṣe ájò kí n fi kàn kì í ṣe pé ń lè ṣe mo dénú gbọ́ mo mewé mo wádìí oògùn mo tọpinpin oògùn mo mọ oògùn ewé ń bẹ oògùn tí ò jẹ́ eré rẹ̀ lókù kan ṣoṣo àmọ́ nítorí pé awó funfun lèmi èmi ò kì í ṣerú rẹ̀ ẹdún ẹjẹ́ ń bí ẹni tẹ́ wá lọ bá lọ́jọ́ wọn àná kí ló dé tẹ́ ẹ̀ padà síbẹ̀. bàbá ẹ̀yin ò mọ̀ pé ẹni tó bá mọ àti wáyé olúùnàgún náà ni ó máa ti padà rẹ̀ ẹ padà síbẹ̀. bàbá a lè padà lọ bẹ̀ mọ́. bàbá ẹ má ṣe bẹ́ẹ̀ ibi tẹ́ ẹ júwe fún wa yẹn níjọ́ kejì ká tó débẹ̀ kó tó ju wa rí ẹ̀mí ó kú díẹ̀ kẹ́mi wá bọ́ sọ́nà. ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ ṣàánú wa. ọ̀rọ̀ yín ti yé mi ṣé ẹ rí ikú tó ń pẹlẹ́dìyẹ ó ń padà bọ̀ wá pé léwúrẹ́ yín torí mo kìlọ̀ fún yín mo fẹ́ bí ní nǹkan kan. ọjọ́ kìíní àná tẹ wá ẹni kí n bá yín fi kí lẹ́yìn tẹ́ ti lówó ọ̀hún ǹjẹ́ ẹ yọjú sí mi ojú yín ló ń dán yìí ẹ rí aṣọ tẹ́ ẹ wọ̀ wá sílẹ̀ ilẹ̀ wọ̀ wá ń jọ̀hún ẹ wá lówó ọ̀hún tán ẹ mọ̀ pé bàbá gbà ó wá dì sí ẹ fẹ́ kí mi tún bá yín pààyàn. ifá tẹ̀ ń sìn ṣé gbogbo nǹkan tí ẹ fẹ́ máa sọ̀rọ̀ lọ́wọ́ ẹ máa sọ̀rọ̀ níbi tá a bá dé bá a ṣe wà yìí lórí ìdúró wà yìí mo ti rí nǹkan tẹ́ fẹ́ yìí tá a yìí. gbogbo nǹkan tẹ́ bá fẹ́ pátá ni a máa ṣe. ẹ wọ kí mọ́tò wa. ní kàrà mọ́tò bàbá amara mọ́tò mi èmi wò pé ká tiẹ̀ gbélé ìtajà wà fọ́kadà. ẹ ṣeun ẹ fọwọ́ mú mọ́tò yín ẹ di mọ́tò yín ṣé ẹ rí ibi tí mò ń gbé inú ilé àlàpà ó ti tẹ́ mi lọ́rùn ẹ jẹ́ máa gbé bẹ̀ ẹ wo ẹ ṣọ́ra yín o ẹ má jẹ́ ńlá ìfi yín kí n má fi kún tó ń ṣe yín ṣé ẹ gbọ́. ẹ̀yin ọmọkọ́mọ kejì ajá olè òrojú wò kò wo kò kó lọ́nà fún mi lọ torí ló torí ọmọ rẹ̀ ń sáàbọ̀. tó o bá tiẹ̀ gbọ́n gbogbo nǹkan tó o ní làákàyè pẹ̀lú òṣì tó ń bá káàkiri kò yẹ kó o ti gbọ́ rí wípé alágbára mọ́mẹ́rù bàbá ńlá kú ọ̀lẹ́ni tó o bá tiẹ̀ jíwèé oògùn bàbá ẹ̀ gbé àbí bóyá wọ́n ti ń kọ́ ẹ níṣẹ́ ifá láti kékeré kò yẹ kó o fọpọlọ sí o fiṣẹ́ tó o ṣe sílẹ̀ o múṣẹ́ ifá pọ̀n o tẹ̀mí dé ìwọ fẹ́ tú ẹni tí mo dè mọ́lẹ̀ ṣé o mọ tó ṣe ẹni tí mo fi kọ́ òkè tó o fẹ́ já wálẹ̀ ṣé o mọ tó gbé dókè ẹni tí mo dì sí kòtò tí wọ́n fẹ́ fàyọ o mọ tó ṣe kí n tó ti sọ́gun o rẹrù ẹlẹ́rù o fẹ́ fà tiẹ̀ lọ́wọ́ mi ò fẹ́ kó o kú
mo fẹ́ kó wà nínú ìnira ó kéré jù ọdún 15 ìgbà yẹn ló máa mọ iye tó ṣe. ọmọ mo ṣetán àti dáríjì ẹ kò sí nítorí nǹkan méjì nígbà míì awo máa ń tẹ̀ fún awo sàkáàtì bí àlà wọ́n ní awo ló ń gbáwo nígbọ̀wọ́ èyí tí ò bá gbéra wọn wọ́n máa ń tẹ́ wọn máa yà ni mo dáríjì ẹ nítorí àwọn awo. mo dúpẹ́ ọ ẹsẹ̀ mo dúpẹ́ ọ ọ̀rẹ́ mi o àtúnmí àtẹ̀jẹ́ ara mi ò yé mi o. kọ́ ẹ kú mi. ẹ ṣe o kí ni ìṣèlú rẹ mọ́. ọ̀rẹ́ mi ẹ ṣe o ẹ ṣe o ẹ ṣe o ẹ ṣe mo dúpẹ́ ẹ ṣe mo dúpẹ́ lọ́wọ́. Making this shout out to my mama, my prophet. He never fails me, never let me down when I pray. My prophet. Take away the pain, put a smile on my face. My prophet. So I'm singing ló ti ẹ̀gbẹ́ ọmọ yẹn wá sí ìsọjí mọ́. ẹ sà mo fẹ́ gbé wá àmọ́ ohun tó tún ṣe lọ́lọ́lọ́ nísìnyí ó ti náà gbàjú tẹ́lẹ̀ lọ pápá ìwé ṣe ara ẹ̀gbọ́n báyìí ó ti fẹ́ máa ṣí mọ́ lẹ́lẹ̀ ìyẹn ni wọ́n rò pé láti gbé aṣọ́ọ̀ṣì báyẹn pẹ̀lú kọ̀ǹṣọ̀ tó wà yẹn èmi kí wọ́n ṣàlàyé fún yín. kí ló dé wàá sọ ẹ̀ tipẹ́tipẹ́ báyìí. mo ń dùsọ́ọ̀tù dùsọ́ọ̀tù náà ni mo ń dùsọ́ọ̀tù dùsọ́ọ̀tù ni. ìjọba lọ sí inú ọ́fíìsì tí àwọn òwúrò wà ní ọkàn wa náà. ọlọ́run á mú ní ara dá olúwa ọlọ́run alààyè ní olùwòsàn àwòsàn á fi ọwọ́ bá iṣan ara á fi ọwọ́ bá ẹ̀jẹ̀ ara gbogbo á padà sípò ní agbára olódùmarè bẹ́ẹ̀ ló ṣe máa rí. ṣé gbàgbọ́? mo nígbàgbọ́ gan. ọwọ́ agbára ìṣẹ́gun ọwọ́ agbára ìwòsàn ó wọnú òróró yìí ó ṣiṣẹ́ àmì àtiṣẹ́ ìyanu kí 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 ó ṣiṣẹ́ àmì àtiṣẹ́ ìyanu ó rí bẹ́ẹ̀ kó ṣiṣẹ́ bẹ́ẹ̀ lórúkọ Jésù Kristi Násárẹ́tì la gbàdúrà àmín àmín àmín. báwo ni fẹ́ lò sá. máa fi para kó dẹ̀ máa mú bẹ́ẹ̀ náà. nǹkan tó pa gbòòrà rẹ̀ pátápátá. kó dẹ̀ máa mú bẹ́ẹ̀. kó dẹ̀ máa mú ẹ ṣe kan sá. So I'm singing this song for you. Inú ilé la wà tẹ́lẹ̀, inú ilé la gbé wọn ti gbà tí gbogbo inú ilé dé bẹ̀rẹ̀ sí ní rùn ní ká máa gbé wọn bọ̀ níbi tátẹ́gùn wá yìí. Gbọ́n nǹkan tí wọ́n náà sọ inú ilé ń rùn ṣé ìléyàn ní abúlé ni irú sickness bíi eléyìí wọn ń tọ́jú ẹ̀yìn gbòòrò village wọn ti ń tọ́jú ẹ̀. Àwọn dáàdì náà là ń dúró de bí ẹbẹ náà la máa padà lọ dáàdì bá dí a máa sọ. Ó bẹ́tà kẹ́ wá nǹkan ṣe ìyàn tiẹ̀ mọ ibi tó máa gbà báyìí síbáyìí kó má lọ tẹ nǹkan tí yẹ kéèyàn tẹ̀ mọ́lẹ̀. wo gbẹ́ni má ṣe búrò kọ́kọ́ jáde o mú ọwọ́ anugbó ṣe fi pè kára gbogbo ìbáyé ni kí ẹ fẹ́ máa gbé nugbó ṣé àwọn olè táwọn máa gbé pẹ̀lú wọn nìyí ni. No, just you ṣé ìṣọwọ́ tó ṣe rí wa àjọ tó máa gbé ní environment wa you no check us you no see person you no see money. bro calm down calm down. jẹ́ kí n dem bá sọ́ọ́dù. calm down now why you dey do like this game boy ní ògìn ṣàgbèrò mẹ́. kò má tà tó bá ti dé ẹ yí ẹ èèyàn máa ń cool down ni tí ọba dàgbà máa ń yógun jà mẹ. brother you understand me. wá láyé láyé ẹ tábà ti ń sọ̀rọ̀ má máa sọ anything mọ́. jọjá wèrè jẹ́ kó sọ tẹnu ẹ̀ jẹ́ kó sọ tẹnu ẹ̀. tí mo tọ́ láti sọ fẹ́ mi ni pé wọ́n náà wò kàn tí mo tọ́ láti sọ fẹ́ náà wíwá mẹ́ta fẹ́ ra lẹ̀ sí náà wọlé ilé yìí ò da wọlé ilé yìí ò da. ìyẹn ló pè mí lẹ́yìn àti ẹjọ́ ṣe nǹkan tájọ mọ̀ a lè cast ara wa why shall I dey do like this o fẹ́ lọ ra lẹ́sẹ̀. báwo kò pé jẹ́ ìbéèrè sọ́kò pé báwo ni wọ́n ṣe fẹ́ mú ẹ̀pà àti náwó how they all know say China don get money China don arrive owó ti wà jẹ́ kí n náwó káwọn ọmọ ẹ̀ pé owó wà wetin dey do you now. brother mi uncle listen Sherry, brother, I understand. The bar way by na cool place. You go enjoy am. You go carry your money go dey spend for outside. Imagine so. Thank you. Nítorí Ọlọ́run. Ó pé
ó bá yẹ lówó kọ̀ọ̀kan ẹ̀. kọ̀ọ̀kan iṣẹ́ tá a ṣe ta fi lówó kọ̀ọ̀kan ẹ̀. jọjọ Ọlọ́run bá lè ní àtẹ̀sẹ̀ báyìí owó tó wà lẹ́yìn tá a bá fẹ́ ra olè báyìí kò lè tán. Jara no make them spend money make them know say China and im padis don get money. Okay baba una dey you fit do anything na your opinion. You follow me abi me I like this place. You tell me you fit talk. ibi ọ̀dọ́ rẹ̀ fún mi bẹ́ẹ̀ náà tún lọ kódà ń dọ́ fún mi bẹ́ẹ̀ gan-an rè wọ́n ní kí n fi sí ìwà rẹ̀ padà máa yá. ṣé ìtọ́ fi ń dẹ́yìn àbẹ́wò. kí onígbàgbọ́ sá. mo ní. dùnà èyí gbọ́ gan fẹ́ lọ ṣẹ́gun yìí. èmi kọ́ mò ń ṣe wọ́n tí wọ́n náà mò ń sọ. gbọ́n lọ ṣe é fàrẹ́ balẹ̀ wọ́n ní kí n bá ti kú sí báyìí ló ṣe máa lọ. alábàálẹ̀. ó yẹ ẹ ṣe bó ṣe ní kẹ́ ṣe. àwọn bàyàn. No. China, you dey see, you dey look me ni no. No. Ẹ gbà mí o. Ẹ má máa sọ mí di wèrè sí báyìí. Ara right la ṣe ń sọ náà. Ṣé ìwọ ọmọ ẹni tí wọ́n ń bá sọ̀rọ̀? Mo mọ̀ náà China. Ẹ sí. Olú mú mi náà. Olú mú mi náà. Ẹ gbà mí. No. Brother, ẹ lè sọ báyìí mi yìí náà. Yóò dè mí kó láì ṣe yóò dáa. Olú mú mi. Mo ń fi pé. No. Wọ́n fi pé ìtì mú mi. Ìtì ò lè mú yín. Environment yìí gbogbo ìbà ló kú náà. Gbogbo ìbà ló ti ní owó. Àdékẹ́ sọ. Mo ní kí ni o. Sáyẹn mi sọ. Owó wà. Ọ̀gá màmá rí mi. Ọ̀gá màmá. Mo máa dá China di náà. China. Brother mi. Rere kò bí ọlọ́bí àjò. Ìbẹ̀jẹ̀ lèmi díẹ̀. Ìgbà tẹ́jẹ̀ ọ̀rọ̀ sí ọ̀rọ̀ ọ̀pá pariwo. Wọ́n pariwo bá ìdá ìdálẹ̀. Àti mi. Ṣé ẹni bá mi fi ọ̀rọ̀ wa ni? Àti mi. Kí tó kọ́ fún ọ̀rọ̀ yé. Àti mi. Ìbáyà. Ṣerebe dídá. Ìbàdíẹ́lá. Ṣìyà. Lọ sódò ẹ̀dá bá ń sí. Okay sir. Ní mo ní kò fojú kan báyìí. Okay sir. Kíá. Ọjà ẹ̀dá fowórí ọ̀ ìṣe èèyàn. Ṣé bójú ti rí rèé tá a jojú lọ́jà èdè? Ọ̀rọ̀ rí bó ti rí òun. Mo ní yóò gbà ọ́ sí ìgbà. Ẹ wá mú mi apá méjì sẹ́gbẹ̀ẹ́ kan. Ẹ ṣó kí ẹ tọ́ sí wọ. Pé ẹgbẹ́ ló gbà bẹ́ẹ̀ gbélé gbọ́. Gbélé gbọ́ kọ́. Ẹ wò mí ẹ dúró náà kí ló ń ṣe iná kí ló ń ṣe ẹ ń bọ̀ ọ̀run lé mi láì pè mí. Àpè ọ̀bọ̀ o ṣe mọ ń gbúdọ̀ tẹ́lẹ̀ ká tó ríra. Tá a bá pè mí tẹ́lẹ̀ ká tó rí bí ìjọlé aláwo. Ẹ bí ọjọ́ kí ọlé aláwo ṣe ń bílẹ̀ rẹ ni. Ní bá bá tẹ́lẹ̀ mi nǹkan ẹ wò mí bàbá àbí kí ló ń pè sí ìrókò ẹ disappoint o. Lórí kíni. Ẹ disappoint àti eighty two o. Àṣẹ ẹ̀ ní kankan. Alẹ́ mi. Ọlọ́ọ̀ ẹ̀rọ là ń gbọ́. Kí ló fà? Kí ni ọ̀fàfà wò mí bá sọ gbogbo àwọn gíràn tá a kó lọ àwọn tó jẹ́ pé tí wọ́n ti bàjẹ́ àwọn tó jẹ́ pé ayé wọn ti bàjẹ́ àwọn mẹ̀ká fún Ọlọ́run tó jẹ́ pé ayé wọn ti tán tá a kó lọ sọ́dọ̀ ẹ̀ ó kọ̀ dúró síwájú wọn báyìí eléyìí tó fọ́jú ojú là àrùn dìde òdì sọ̀rọ̀ eku dúdú kárí onídàá fún eku dúdú àtẹnitẹ́nu eku dúdú òfòwò Jésù ló pè eku dúdú òwò àtolúmọ̀kò Jésù ló pè ó pe Jésù báyìí gbogbo ọkọ bẹ̀rẹ̀ sí ní rìn ni ẹ̀ ń sọ pé eku dúdú tálẹ̀ eku dúdú gbàdúrà yìí náà dúdú ẹ má fọwọ́ kàn mí ẹ má tún ẹ má fọwọ́ kàn gbogbo ntọ́ ọba sọ sí mi wọn ò gbà mọ́ra jẹ́ mi jẹ́ olórí ìbéèrè kan ṣé ọ dáná sun òòṣà lóòótọ́. Ọ̀ṣun àti òòṣà o àtẹ̀ntò ní o Ọ̀ṣun everybody pọ̀ ni bí o ṣe ní ìgbàmọ̀ ìpẹ́yọ kékeré nǹkan ti kú ni. ọ sì wà ń bẹ̀. Jésù ló pè omi gbogbo ohun tẹ́ ẹ fún alálò pátápátá mọ̀rànjú mọ́ nígbà tó fẹ́ máa gbọ́wọ́ lé mọ̀rànjú mọ́ mo sì gbogbo nǹkan tẹ́lẹ̀ ká ṣe pé mo fa ẹlẹ́gìn sọ pé mo fa àánú sọ́ọ̀sì nígbà tí kàmi fẹ́ kán ni mo rìlíìsì ọwọ́ tèmi gbogbo ló ti sọ̀rọ̀ ẹ wò ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ àṣírí yẹn ẹ̀yin gan ti tú dáadáa báyìí pé ẹ̀ ń gbá wa látijọ́ yìí lémi ọlọ́ ẹ̀rẹ́dà ń gbọ́. ẹ ní ìwọ̀n mi. àjọ níbo látijọ́ tán ẹ bí mi lókè àgọ́ òun. ọ̀dà dúró Jésù tó ń sọ̀rọ̀ yìí ẹ̀ṣọ́ lágbára jà wáyé lọ ni. Sẹ́yìn lágbára tẹ́tẹ̀lẹ̀ ni ebi ẹ̀ gbá wa ni ibúlé àwa ni òpè
tẹ́sán pé kìnìún kan olúmọkò tá a ròyìn pé gbogbo nǹkan tá a fún pásọ owó ẹ̀mí ọlọ́run wà lára ẹ̀ bẹ́ẹ̀ ni ojú afọ́jú tó là tipẹ́tipẹ́ tó ṣe pé mo gbà pé bá kí ọwọ́ bọ afọ́jú ìrẹ́jú kò lè yíyan mọ́ ó la ojú ọlọ́run gbèrò ó la ojú ẹ̀yin wá ń sọ pé ẹ̀yin sọ pé kí. ẹ wá wò mí tó bá wá rí bẹ́ẹ̀ gbogbo ohun tó bá wù ọkọ sọ àmọ́ èmi àti pàìtọ̀ a ṣe bẹ̀rẹ̀ ni. gbòmí ẹsẹ̀ bẹ̀rẹ̀ ọlọ́run sí ẹ ti dàgbà ẹ̀rọ ẹ ti dàgbà àwọn ọmọfilé rẹ nígbà tó pọ̀ sí bẹ́ẹ̀ bá kú ọ̀dà wọn lọ́rọ̀ tí wọ́n bọ̀ sọ wọn lọ́rọ̀ tí wọ́n kò ní náà dà ẹ jẹ́ lọ́ọ́ máa ṣe security kẹ́ lọ́ọ́ máa ṣe gate man alẹ́ ti lé lọ. bí bá ṣe pọ́n tèmi fún òpin tó yẹ kó máa sọ léfè mi wọ́n bẹ̀rẹ̀ sí ní parọ́ ó ní kí n máa jẹ kúrúdú kí n máa jẹ ó tún ní máa fà tá lọ ṣọ́ọ̀ṣì olórí ẹ wò mí. ọlọ́run ẹ̀dá àpò èmi gan náà ọmọ katikísì náà lèmi náà. ẹ kàn máa wò ní bẹ́ẹ̀ bá fi orí sọ àpáta ẹ̀ kú dànù ọmọ tó ti gba náà Jésù jẹ ara ọ̀rọ̀ rí o èmi gan ọmọ katikísì lèmi náà láti ilẹ̀ o tán bí mi ilé ìgbàgbọ́ máa jẹ́ kí ilé kó máa tàn mí jẹ́ owó burú gan o owó burú o ká ní mo dẹ̀ fi jọ ìyá mi ò fẹ́ràn owó bàbá mi ò fẹ́ràn ibo mo ti wá rí tèmi màá wá dìde àlọ́ lè jáwọn grandfather mi tó ti kú lọ́nà Jésù àpadàbọ̀ Abidjan Jésù má jẹ́ kí n rí o dárí ẹ̀ṣẹ̀ mi jẹ́ mi o gbogbo ogun tá a ti gbé ti ọmọ ọlọ́mọ jọ Olúwa dárí ẹlẹ́ṣẹ̀ yìí padà èsì tí ẹ wò padà èsì tí. My prophet. Àti dìtẹ̀yìn gan-an àti ṣàìdá gan-an sí yín o gidi ṣùgbọ́n lẹ́yìn gbogbo àwọn ìwà wọ̀nyí tí a ti wù a lè rí wípé ní tòótọ́ ẹ̀mí Ọlọ́run ń bá yín gbé. My prophet, my prophet, my prophet. Òótọ́ ọ̀rọ̀ ni gbogbo nǹkan tó sọ pátápátá àti kọ̀yìn sọ́lọ́run àdìtẹ̀yìn o àdìtẹ̀yìn lóòótọ́ nígbà tá a rí wípé ọ̀nà àtijẹ́ ó fẹ́ ṣẹ́ ìfẹ́ owó ni àti pé ńgbà kan wà tó ṣe wípé nǹkan ò rọgbọ fún wa ká má parọ́ kò í sí rárá fún wa wọ́n wá tún wá pé pásítọ̀ kan wá tó ṣe pé òun náà ó sinmi báyìí kẹ́ ẹ tó dé òun ló jẹ́ ká já sí gbogbo ọ̀nà yìí jù òun náà ló mú wa káàkiri ọ̀rọ̀ wa wá dàbí ọmọ kìnìún tá à ń fún lẹ́kọ̀ọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó wá tó ẹ̀jẹ̀ o àti padà wá jẹ́kọ̀ ó wá di ìṣòro yẹn la fi wọnú ayé ṣùgbọ́n kí ló wà nù ayé kò sí nǹkan kan àfi kẹ́ ẹ dáríjì wá orí ọ̀fẹ́ láti rí gan níbi sí ń wò orí ọ̀fẹ́ láti tá a tún sí bàbá ṣe wáyé tí Ọlọ́run ti ń pa wá ẹ dáríjì wá ògo ni fún Ọlọ́run lókè ògo ni fún Ọlọ́run lókè sáré gbogbo ohun tó ń ká ṣe nílé ayé Ọlọ́run Olódùmarè ló dáríjì àlè dáríjì Ọlọ́run tó mọ̀ wá tó mọ̀ ìbẹ̀rẹ̀ àti òpin wa òun ni ká wáyé fún òun ni ká forí balẹ̀ fún òun ni ká ba búrúburú níwájú ẹ̀ nínú Psalm 19 ó ní àwọn ọ̀run sọ̀rọ̀ ògo Ọlọ́run òfurufú fi iṣẹ́ ọwọ́ rẹ̀ ọjọ́ dé ọjọ́ fọhùn òru dé òru fi ìmọ̀ hàn nínú ayé àwọn tí ó bá gba Ọlọ́run gbọ́ ni láì ṣiyèméjì láì mú kan àbí ìkejì kan fi kún. Psalm 23 ẹsẹ̀ kan jẹ mí lógún bẹ́ẹ̀ nínú èyí tí mo gbàgbọ́ gidigidi ó ní bí èmi tilẹ̀ rìn ní àfonífojì òjìji ikú èmi kì yóò bẹ̀rù bí kan nítorí tí ìwọ Ọlọ́run Olódùmarè ń bẹ pẹ̀lú mi. ṣe rí oore ọ̀fẹ́ ayérayé wà nínú ẹ̀jẹ̀ Jésù ìkìdákí ni ká gbàgbọ́ ó ní tí ìwọ bá gbàgbọ́ ìwọ ò rojú èrè Ọlọ́run ẹ jẹ́ ká gbàdúrà.
ní orúkọ Jésù. Ní orúkọ Jésù. Mama ní kí n di jókè ńlá, ṣé mo rẹ̀ nìkan tó bá ń dára àpọ̀, tó bá sáfẹ́rẹ́ àkúrò nìkan. Mama lay me down for a prayer. She said I should call on God, He will never fail me. Mama lead me for her prayer. She said I should call on God, He will never fail me. No matter what is your obstacle, my brother man, he go soon settle. Oluwa fire me she miracle. My blessings say go they come double. Say back in the days when I discovered my talents God gave me make me the baddest. Mama too they pray for me, make her be the highest. Making this shout out to my mama, my prophet. He never fails me, never let me down when I pray. My prophet. Take away the pain, put a smile on my face. My prophet. So I'm singing this song for you, my prophet. Bye 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 to all sorrows and pain. Bye 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 bye. See my life done turn brand new. Bye 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 to all sorrows and pain. Bye 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 bye. So my life done turn brand new. Bless my hustle, gave me ribati. Olúwa lolùṣọ́ àgùntàn mi, èmi kì yóò ṣaláìní. Ó mú mi dùbúlẹ̀ nínú pápá oko tútù, ó tu ọkàn mi lára. Ó mú mi lọ sí ibi tó mi ti dákẹ́ rọ́rọ́, ó ṣàgbára mi dọ̀tún, yeah. My brother pray. No matter the session, every blessing needs appreciation. Don't ever kill yourself because of depression. You don't need hypertension. My brother pray, no matter the session, every blessing needs appreciation. Don't ever kill yourself because of depression. Yeah, you don't need hypertension. My prophet, he never fails me, never let me down when I pray. My prophet, take away the pain, put a smile on my face. My prophet.